káàbọ̀ sí orí ìkànnì mi lọ́jọ́ tèmi. Orúkọ tèmi ni Òjó Adéláyọ̀. Mo fẹ́ bá wa sọ nǹkan 5 tí a lè ṣe nínú ìgbà àwẹ̀ tí a wà yìí. A kú oṣù Ramadan o. A dúpẹ́ pé ó bá wa láyé, ó bá wa láyọ̀, kò bá wa nú àìsàn. Mo kàn fẹ́ bá wa sọ nǹkan 4 sí 5 tí ó yẹ ká ṣe nínú oṣù yìí. Ní àkọ́kọ́, mo fẹ́ kí a mọ̀ pé kò yẹ kí a ṣe ká má jẹ, kò yẹ kí a má jẹ sùhúrù, eléyìí tí wọ́n á pè ní oúnjẹ àárọ̀ kó tó di pé a ṣe bí ó ṣe a lọ nípa oúnjẹ ọjọ́ wa. Do not skip sùhúrù. Ní ẹ̀kejì, ẹ má jẹ́ ká jẹun jù, kò bá jẹ́ ní àárọ̀, kò bá jẹ́ ní alẹ́ tí a bá ti já àwẹ̀ wa. A jẹun jù ò dá. Tá bá jẹun jù, ó lè fa inú rírun ní ọ̀sán, ó lè jẹ́ kí ara máa ní wá, kò ní jẹ́ kí ajá fáfá gbogbo ayé ló inú máa rò mí, kí ló wá dé ṣe bóun gbà àwẹ̀. Ó máa rò bí torí àìjẹun ló jẹ́ kí inú ròyàn, wọn ní mọ̀ pé àjẹun jù gan-an ló fà. Do not overeat during fasting. Ní ẹlẹ́ẹ̀kẹta, mo fẹ́ kí a mu omi dáadáa. Mo mọ̀ pé ńgbà àwẹ̀ kò yẹ kí a jẹ nǹkan kan àbí ká mu, ṣùgbọ́n tá bá ti jáwẹ̀ yẹn láàárọ̀ títí di àárọ̀ ọjọ́ kejì, ní tòótọ́ yẹ ká máa sùn. We should be sleeping. Tẹ́ bá lè dìde díẹ̀ ilé tá bá dìde lọ́tọ̀, a lè mu omi. Tá bá kàn yúnra, a lè mu omi. Eléyìí máa jẹ́ kí ara wa kó jáfẹ́fẹ́ ní ọjọ́ kejì. It will allow us to stay dehydrated during the fasting. We can't drink water during fast, quite all right. But if you try to drink water from the time we break our fast throughout the night till the morning, not that you over drink water, but any little liquid that you can take to your body to help you to stay hydrated the following day, you won't look sick. Ní ẹlẹ́ẹ̀kẹrin, eléyìí tí mo fẹ́ sọ fún wa ni pé a mọ̀ pé àwọn akàn ara wa ò fi bẹ́ẹ̀ yá. Àwọn míì lè máa lo oògùn malaria, àwọn míì ó ní àwọn àìsàn láàgọ́ lára tó jẹ́ pé wọ́n ń lo oògùn fún. Ọlọ́run á wò wá sàn o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé oògùn wa, tó bá jẹ́ pé a fẹ́ gba àwẹ̀, tó jẹ́ pé oògùn yẹn a lè lò láàárọ̀ àti alẹ́, a sì lè rọra ká gba àwẹ̀. Ṣùgbọ́n tí ara wa ò bá gbé, Olúwa ló rí inú oṣù yìí, oṣù mímọ́ ni. Olúwa dẹ̀ ni à ń fi oṣù sìn àti ìwà wa àti ìṣe wa. Olúwa dẹ̀ rí wa pé a ní àìsàn yẹn lára. Ẹ má jẹ́ àgbàwẹ̀ tó bá ti jẹ́ pé oògùn tá à ń lò eléyìí tí àwọn olóyìnbó á pè ní life threatening sicknesses or really draining sicknesses. Please and please and please, ẹ má jẹ́ kí a gba àwẹ̀, ẹ má gba àwẹ̀ eléyìí tí màá fi wá ká gbogbo ẹ̀ lójú lẹ́ni. Ìwà wa sí ọmọnìkejì wa, ìwà wa sí àwọn míì, ẹ jẹ́ ká hùwà dáadáa. Oṣù mímọ́ la wà, oṣù Ramadan. Kò ń ṣe pé a máa kanra. Tá bá ti ń kanra yẹn tó ló ń gbàgbé ló ṣe ń kanra. Ẹ má jà kanra máwọn èèyàn. Ẹ jẹ́ kí inú wa dùn kájáfẹ́. Ẹ má jẹ́ kí á dìyàn sínú. Ẹni tó bá ti ṣẹ̀kù abáyé bó jẹ́ ká pé nǹkan tó ṣe yẹn mi ò láìkí ẹ̀, nǹkan tó ṣe yẹn mi ò nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n mo dáríjì. Ẹ jẹ́ ká dáríjì àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má jẹ́ ká dìyàn sínú. Ẹ jẹ́ ká ṣe àwọn èèyàn dáadáa ní bó ti tọ́ àti bó ti yẹ. Olúwa sì ràn wá lọ. A kú oṣù Ramadan.